A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. mo bá kílífù kan pàdé níbi tí ìkan títí ń pèrè láàfáà tí máa ń sọ̀rọ̀ tí máa ń wọ aṣọ àtúnṣe tó sì jásí pé gbogbo aṣọ tí ń wọ̀ láyé aṣọ ìbàjẹ́ ni àmọ́ lójú ẹ̀ ń wọ aṣọ ìbàjẹ́ ń wá ń pè láṣọ àtúnṣe ń wá ń kùn aṣọ òun lọ́dà àtúnṣe àmọ́ tó sì jásí pásọ tó wọ̀ yẹn aṣọ ìbàjẹ́ ni. ẹ wo àfáà àgbà Shehu Jaqmal Atáyéṣe ọmọ àwọn ẹni Ọlọ́run ọmọ babalágége tọkàntọkàn ọmọ Sheikh Yahya Murtado Lágòdì ọmọ àlùbáríkà ọmọ babalábí kan òun ni àfáà àgbà Atáyéṣe ọmọ gbogbo àfáà lọ́rin lápapọ̀ ni àfáà àgbà Atáyéṣe. àwa arẹ́ nìkan tó jáde síta tí wọ́n ń pe àfáà àgbà Atáyéṣe tí ń pè wọ́n ní Múrítọ́ndà alásàlátù nílọrin. Al-Qur'ani sì sọ fún wa yí pé bí zalizi mi lífò súnkù bá fún súnkọ bá dàdì ìmá ni wọ́n máa lámúyà tó gbogbo ẹni yóò ó ní síọ̀ sẹ́yìn tẹ́ ẹlẹ́gbẹ́ ìmí Ọlọ́run gbọ́ tẹ́ tún pẹ̀rẹ̀ ayé lókọ̀ tí ọ̀dá àfágbàfá wàlí Ọlọ́run kéèyàn máa pe odidi àfáwà àgbà Shehu Jaqmal kọ́ máa pè ní Múrítọ́ndà nílọrin alásàlátù. àfáwà àgbà Jaqmal wá ní àṣeyọrí tó pọ̀ lérí ọmọ. àfáwà àgbà Shehu Jaqmal wọ́n ní àṣeyọrí tó pọ̀ lérí obìnrin wọ́n ní àṣeyọrí tó pọ̀ lérí ọkùnrin. ẹ wòye ẹ̀dọ́ Ọlọ́run tí ń gbé bùkátà lọ́dọ̀ wọn tọ́lọ́run sì ń bí abùkátà ní látàrí àsàlátù. àìmọye ẹ̀dọ́ Ọlọ́run wọ́n wá nílọrin ẹlòmíín wá láti Ìdálẹ̀ kọ́dà ẹlòmíín wá láti Òṣogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà ń wá láti bòmíín náà. kò sí tí wọ́n bá gbígbàdúrà wa ni kéèyàn wá ní àsàlátù kọ́ máa fi re àwọn ènìyàn síbi tọ́lọ́run sẹ́sẹ̀ tún ni kéèsì ẹsẹ̀. ìwọ tó ń pe àfáà Shehu Jaqmal tó ń pe ní Múrítọ́ndà lẹ́nu rẹ kí ni ẹ̀sìn àfáà Jaqmal lérí tí wọ́n sọ àbí kí ni wọ́n fi ṣe gan? kí ni ẹ̀sẹ̀ táfáà Jaqmal sí ọ? ó fi wo sòsò ó fi ń pè wọ́n ní Múrítọ́ndà nílọrin lásàlátù lókè àpòmù tó ní àsàlátù lókè àpòmù wàláyì tàláyì gbogbo ọ̀nà yẹnyá làfáà Jaqmal fi bẹ́tà rẹ̀ gbogbo ọ̀nà látòkè kanlẹ̀ làfáà Jaqmal fi bẹ́tà rẹ̀ torí pé kíni àfáà Jaqmal ń sayé lórí ni ẹ lè bá owó àfáà Jaqmal níbi ọ̀tẹ̀ ẹ lè bá àfáà Jaqmal níbi kábà tèèyàn jẹ́. àfáà ní àsàlátù gbogbo àwọn obìnrin tẹ́lòmíì tọ́já sí kórí ṣòro kan àbí méjì tó yẹ kó máa lọ lé ológun tó yẹ kó máa lọ chọ́ọ̀chì kó yẹ kó kálukú wá ń sá lọ bí kíni kálukú ń sá lọ sódò àfáà Jaqmal níbi àdúrà tí kálukú ń pariwo la ilaha illallah subhanallah wọ́n ń dákọ̀ oríṣiríṣi ó kọ lóhùn láfáà àgbà Jaqmal sọ. ó kí káàkiri lọrin kankan ò ní sàlàáfíà yín ní ọmọ dá ọlá babalágége wájú Ọlọ́run. ẹ bá ń ṣí ààrẹ kọkàn arákùnrin òun lára ni ó níbi tí mo fẹ́ sọ̀kalẹ̀ sí lérí ọ̀rọ̀ arákùnrin náà tí ń pe àfáà Jaqmal ní Múrítọ́ndà alásàlátù nílọrin lókè àpòmù. Al-Qur'ani ní ẹ mẹ́pẹ̀rẹ̀ ayé ló kọ kókọ̀ bọ́ bá ṣe rí nǹkan tẹ́ni rẹ̀ kọ́ ó ní nọ́mbà àfáà Jaqmal lọ́wọ́ bó sì ní ó láwọn tó lè pè tí wọ́n ṣe kí ni tí wọ́n fọ́n tó pè wọ́n pé báyìí lélẹ́yìí kan rí bẹ́ẹ̀ ó lè pè wọ́n òun pè wọ́n ní Múrítọ́ndà nílọrin lókè àpòmù alásàlátù. inú mi máa ń dùn pé ẹ̀ ń fi àsàlátù ròyìn àfáà Jaqmal kò sí ń tolúwa ní pàtàkì jù láyé lọ́tayọ kí ni lọ́tayọ àsàlátù kò sí ẹ̀dá kan tẹ lọ́fà like kò sí ń tolúwa ní pàtàkì jù láyé lọ́tayọ àsàlátù sí sefana Muhammad sallallahu alayhi wa sallam. ṣé nẹ́tíwọ̀kù ti dáa? kò sí ń tolúwa ní pàtàkì jù lọ́tayọ àsàlátù sí sefana Muhammad sallallahu alayhi wa sallam. àfáà Jaqmal ẹ máa dúpẹ́ lónìí ẹ sì máa dúpẹ́ dọ̀la. ṣebí àwọn nǹkan ni wọ́n sọ ní àfáà ológogoro ṣebí àwọn nǹkan ni wọ́n fún ní àfáà ológun ṣebí àwọn nǹkan ni wọ́n ń pè ní ókọ míì tó bàjẹ́ jù báwọn lọ ókọ tí wọ́n fún ẹ̀yin ni pé alásàlátù àfáà alásàlátù wallahi àbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní àfáà Jaqmal. ẹ wá láṣeyọrí lọ́pọ̀lọpọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pè yìí tí wọ́n sì ń wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àfáà Jaqmal ṣàdúrà fún wa a lọ bí àdúrà àfáà Jaqmal àdúrà wọn sì gbà. ẹ̀sọ́ ń tẹ́yìn dálẹ̀ ṣebí kàkàtẹ́ fi dá nǹkan lẹ̀ ṣebí sádọ̀ lú òyìnbó ni iṣẹ́ tẹ́ ń ṣe ń lu òyìnbó àwọn èèyàn lọ́sẹ̀sẹ̀ sọ fún wa pé ń fọ̀kú ni kí àfọ́ ọmọ lọ fọ̀kú l'Amẹ́ríkà pẹ̀lú gbogbo dókítà tó ló ṣe ó pèrè ẹni dókítà wọ́n pè ní dókítà ó tún wá lọ ń fọ òkú l'Amẹ́ríkà ẹni tóhun tún wá rí mímọ̀ tí ẹ lò
orí mímọ̀ tiẹ̀ lò nílọrin tí wọ́n ti bí níbi tí ọ̀pọ̀ àfáà yìí ti gbérí ayé gbà fún nílọrin níbi tí ọ̀pọ̀ àfáà míì tí ráyè dìde táyé ti gbà fún wọn lọ́lọ́run ti gbé àfáà Jákàmálì dìde ṣebí wọ́n jọ bí ìlú kan náà ni èyí ṣe tí wọ́n fi ìlú bàbá tiẹ̀ lẹ̀ tó sá lọ ìlú òyìnbó èyí ṣe tó fi ìlú bàbá tiẹ̀ lẹ̀ tó sá lọ Amẹ́ríkà tó sá lọ nínú àyíṣẹ́ ọlọ́run kọ́lọ̀ jẹ́ ń bẹ ọ̀fọ̀ òkú ọ̀tàbà fàgbúgbó lójijì àfáà tí ń pè yẹn láàfáà tí sì ń pè yẹn lọ́mọ àfáà gbà kò sí àlùbáríkà lára yẹn ní o àlùbáríkà ń bẹ lára àfáà gbà Maulana Sheikh Abdul Wasiu àtàyè ṣe Jákàmálì ni àlùbáríkà ń bẹ lára wọn ni àlùbáríkà ń bẹ lára wọn ni kí ni wọ́n ṣe Dr. Daoud wọ́n ń sọ̀rọ̀ ìpẹ́tọ̀ Sheikh Adamu kọ̀ọ̀kan báyìí kalẹ̀ o wọ́n sọ báyìí kalẹ̀ o wọ́n ṣe báyìí o wọ́n láwọn ọ̀fẹ́ káfà àgbà kan àwọn ọ̀fẹ́ kọ̀bọ̀ láti rí àwọn ọ̀fẹ́ kọ́ wá níbi òkú àwọn ọ̀fẹ́ kọ́ wọlé àwọn ọ̀fẹ́ kọ́ rí òkú àwọn ó ṣe wá dẹ́sẹ̀ àfá àgbà yìí nìsín wọn ọ̀dákọ rẹ̀ ẹ̀yin nígbà náà ẹ̀yin ti mọ̀ pé yìí ni wọ́n ń bá wí ọ̀nà ìdá tí wọ́n fi ń bá yín wí ẹni kíní kan mọ́kítọ́ndà lókè àpòmù alásàdátù ni wọ́n ń ṣe Allahu Akbar Allahu Akbar ó tún wá ní wọ́n ń ṣe masá Allah èèyàn ń sọ̀rọ̀ tí èèyàn máa gbé lẹ́nu ni ń sọ tójú rẹ̀ tó ń sì ń sọ tó mọ̀ sí ń sì ń sọ òótọ́ ẹ wá ń pe àfáàgbà ẹ ń pè ní mọ́kítọ́ndà abáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àṣeyọrí tiyín dà nílọrin àṣeyọrí tiyín ẹ mú jáde nílọrin ẹ mọyì ogún ẹ mọyì ète tẹ́ ẹ pèrò lórí àfáà Jákàmálì ni níbi tí wọ́n ti ń ṣe àsàlátù ẹ mà lọ rí nǹkan mọ́bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ rí ó kọ yín mà ń bẹ lọ́wọ́ wa dòní ẹ tún gbọ́ sunsunsunsun ẹ tún gbé ọkọ̀ àfáà Jákàmálì dìde ẹ tún lọ fi ọkọ̀ wọn ẹ tún lọ fi ẹjọ́ wọn sùn àfáàgbà wàlíyé Ọlọ́run níwàásí àgbáyé ẹ tún fẹ́ lọ fẹ́rí wọn gbá ọlọ́mọ tó kó àfáà Jákàmálì yọ ní ibi táwọn èèyàn ti ń jòkó bẹ lọ́run ẹ tún rán oyin síbẹ̀ ẹni kó yin ọ lọ ta gbogbo wọn mọ́bẹ̀ ọlọ́mọ kó àfáà Jákàmálì àtàwọn jàmáà yọ ṣé ẹ mọ iye ọmọ bútẹ́ dẹ̀ sójú ọ̀nà àfáà Jákàmálì gbogbo ìgbìyànjú yẹn lórí àfáà Jákàmálì já sófò ni ẹ bẹ ṣúgà sí wọn ṣúgà ọmọ wọlé ẹ rán atẹ́gùn òbú sí wọn kọ ọmọ wọlé ẹ sàátẹ́bí tẹ́ ẹ ti máa ń sàá ẹ pa ẹran dúdú ìkẹtọ̀ ọmọ sàfáà Jákàmálì ẹ ṣàìmọ̀pọ́lọ́hun ní ń bẹ lára àfáà Jákàmálì àfáà Jákàmálì sì dúró lórí òótọ́ ni wallahi gbogbo ẹni tó bá ti dúró lórí òótọ́ wallahi Ọlọ́run padà lẹ́yìn rẹ̀ ẹlòmí ọmọ ṣe tó bá ní tẹ́ sàsí nígbà tó jásí pé kò dúró lórí òótọ́ ọmọ ti kú àmọ́ àfáà Jákàmálì dúró lórí òótọ́ kìí parọ́ mẹ́yàn àfáà Jákàmálì kìí parọ́ mẹ́yàn àfáà Jákàmálì èsì ìbá tèèyàn jẹ́ ẹyọ kẹ́ ṣoṣo tọ́lọ́ bu àfáà Jákàmálì tó bá bú àfáà Jákàmálì ò ní lọ́lọ́fẹ́ ọlọ́bù wọn lẹ́nu àhàn wọn dá ẹgbẹ́ wọn àtẹni tó jù wọn lọ tí olówó wọn gẹ̀ẹ́tì àfáà Jákàmálì ń bí ẹnu Ọlọ́run ti dáhùn tọ̀hún o Ọlọ́run ti dáhùn tọ̀hún ṣe nẹ́tíwọ̀kú ti dá ẹ̀dá kan máa ń tẹ́ àìfò Ọlọ́run ti dáhùn tọ̀hún kí wá lẹ́sẹ̀ wọn ó ní iye ọmọ bú ó ní iye àwọn ọmọ tí ò ní ẹ̀rẹ́ tẹ́ ẹ̀ sábà Jákàmálì tẹ́ẹ̀nì kí wọ́n lọ dá wọn lọ́nà bí ogun bá tún dé náà wọ́n tún sàlùtì àfáà Jákàmálì ni nígbà Ọlọ́run lọ́rùn ń sẹ́kẹ̀ ìṣẹ́yàn èyí tẹ́ dálẹ̀ lórí àfáà Jákàmálì wallahi kò sí èyí tàṣírí rẹ̀ bò wallahi kò sí èyí tàṣírí rẹ̀ bò gbogbo tẹ́ wá ń torí ẹ̀ bá fà Jákàmálì jà sí yìí àwọn ẹ̀gbọ́n yín àwọn tẹ́ ń pè lásíwájú yín àwọn ni wọ́n kọ́kọ́ bú Maulana Sheikh Adam àwọn ni wọ́n kọ́kọ́ bú Alhaji kéké àfáà Jákàmálì náà wá bú Alhaji àgbà wọ́n bú Alhaji kéké bẹ́ẹ̀ bá ti bú Alhaji kéké sí ni wọ́n bú Alhaji àgbà náà ni wọ́n bú Alhaji kéké àwọn àwọn àgbà sí Jákàmálì náà wá bú Alhaji àgbà kí ló wá fàjà ń bẹ́ẹ̀ tó fi wá di pé múrí tó ń dà nílọrin alásàlátù aládúpẹ́ àfáà Jákàmálì ẹ máa dúpẹ́ pé wọ́n fi àsàlátù wé yìnyín ọ̀pọ̀lọpọ̀ yá wọn ẹ̀yin lẹ̀ jí wọ́n lọ lé ẹbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹtí wọn tó wà ní ọkọ ẹ̀yin lẹ̀ jí wọ́n jáde kó ń bẹ̀lẹ̀ ń fàdúrà tí ni wọ́n wá bí àdúrà yìí ẹ̀ mọ́ ìyàwó ẹ̀gbọ́n wọn àwọn àǹtí wọn tí wọ́n sàlátù yìí ni ọ̀pọ̀ yá wọn nínú wọn wá sàlátù yìí ọ̀pọ̀ yá yìí àwọn àyà tó bí yín lọ́mọ wallahi àwọn ọlọ́pọ̀ jù lásàlátù àfáà Jákàmálì ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò yìí tó fẹ́ kún ilé ọkọ tí ilé ọkọ gbé wọn wallahi ọ̀pọ̀ wọn ní lọ àsàlátù àfáà Jákàmálì ọ̀pọ̀ wọn ní lọ sàlátù àfáà Jákàmálì tí kálukú wọn sì rí gbígbàdúrà tí wọ́n rí gbígbàdúrà tààrà bẹ́ẹ̀ irú ẹni báwọn ẹni tí ń yọ àwọn tó bí yín pòun àná ẹni tí ń yọ àwọn àbúrò yín tí wọ́n yọ wọ́n pòun dààmú pẹ̀lú àdúrà irú ẹni lẹ́yìn tó wá fún lókọ̀ kan pé mórí tó ń dá ẹni tó sọ bí òní làákà inú wallahi ọgọ́ ẹni tó sọ statement yẹn pé mórí tó ń dá nílọrin alásàlátù lókè àpòmù gbogbo ọjọ́ tí wàhálà ilé kéwù kìíní ilé kéwù kejì ọba bẹ̀rẹ̀ wallahi arákùnrin yìí ni mọ̀ dálẹ̀ ọ̀pọ̀
wàláhì arákùnrin yìí ni máa ń dálẹ̀ ẹ bá tẹ lọ́fà like ẹ̀yin jẹ́mọ́ arákùnrin yìí ni máa ń dálẹ̀ tọ́ba wá dálẹ̀ tán ní wàá sí kíni ní wàá tẹ̀rí bọnú ní wàá sọ̀rọ̀ jẹ́jẹ́ wàláhì jẹ́jẹ́ wàláhì pé tí wàá wò pé àgbo kí ló dé èé ṣe tán bá péyàn lẹ́lẹ́nu fẹ̀ǹfẹ̀ èèyàn máa ń pa á má ni tán bá péyàn lẹ́lẹ́nu ràdàràdà èèyàn máa ń pa á má ni kí ni ogún sunsun ẹ máa dá wàhálà lẹ ẹ máa wá padà tẹ̀rí bọnú ẹ dá fìtínà lẹ ẹ tẹ̀rí bọnú bí ọmọ màgìkàsí kan bá wá jáde wọn wà ní àwọn àwọn màgìkàsí yẹn pọ̀ kìnìkan aládìkú wa ọ̀rọ̀ tẹ́yìn sì ń sọ yìí ayé ọmọtúmẹ ayé ọgbọ àbáwá àgbà Èjìgbò mẹ́kùn ìlàhàlà ọkọ àwọn ọ̀tá Americas Èjìgbò mẹ́kùn ó yẹ yín láàárọ̀ tòní ni ọkọ fún gbogbo ọ̀tá Americas àbáwá Èjìgbò mẹ́kùn ẹ sọ pé ní ọba ẹ̀pọ̀n babalábàbà ológogoro ẹ sọ bẹ́ẹ̀ tó bó ti rí nìyẹn ẹ̀yin tá à ń pè láàfáà tẹ́ ń daṣọ àfáà àbúrà ẹ̀yin òun náà lẹ́tún wá ń pẹ̀lú mí lóko tí ọ̀dá ó kọ́ tọ́lọ́wọ́n fẹ́ kí é sókọ rẹ̀ tẹ́ bá fẹ́ dákọ̀ rẹ̀ Alfa Abdul Wasiu Atayese Jaqmal mọ́mọ́ bẹ́ẹ̀ ní sọ pé Atayese torí pé Atayese yẹn máa ń bà yín nú jẹ́ káàpẹ̀ látayese yẹn máa ń bà yín nú jẹ́ ìbànújẹ́ yẹn gan lẹ́sìn máa gbé lọ sálì kìyàmà kí lábẹ́ Jaqmal sọ àwọn bó dà yín àwọn ni wọ́n bú Mọ̀lánà Sheikh Adam wọ́n bú alájí kéke Sheikh Jaqmal náà sì bú alájí àgbà tó kù sí jàmbẹ́ gbogbo jọ́tẹ̀wẹ̀ yìí ti wá ṣẹlẹ̀ làfáà Jaqmal ń sọ ọ̀rọ̀ wàláyì tí lọ́wọ́ fi lọ́yìn láyà balẹ̀ ẹ lè gbọ́rọ̀ tí ọ̀dá nínú àfáà Jaqmal lájọ́ tábà Jaqmal ti ní àwọn bàbá wa ni wọ́n ṣàtúnṣe wọ́n sọ̀rọ̀ tó dáa lẹ́nu àárín àríkọ́ṣe lára àfáà Jaqmal àmọ́ gbogbo èyí yòókù gbogbo yín ẹ máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ òdodo tó sì já sí pé aburú ní ń bẹ lẹ́nu yín aburú ní ń bẹ nínú yín tí èsì aburú díẹ̀ torí bẹ́ẹ̀ àfáà Jaqmal àwọn abáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o ipe Ọlọ́run ṣe yín ní àfáà alásàlátù tí ò ṣe yín láfà tí ń fọ̀kú l'Amẹ́ríkà tí ò ṣe yín láfà tí ń ṣe kíni tí ń fọ ìgbẹ́ nídìí arúgbó l'Amẹ́ríkà ẹ máa dúpẹ́ o kéwútẹ́ yìí ké tó yẹ yín kéwútẹ́ ké táyé fi mọ̀ yín kéwútẹ́ ké táyé fi ń pébò yín ẹ máa tọ́jú tẹ́tí sáà látúlẹ̀ ni àfáà Jaqmal ọpẹ́ ni àwọn náà fẹ́ dálẹ̀ Ọlọ́run dálẹ̀ fún wọn ni àfáà Jaqmal la ilaha illallah ẹgbẹ́ ọjọ́ tí ọ̀tá tí wọ́n ti ń gbèrò yí pé kí àsàlátù kó tú ẹgbẹ́jọ́ tí wọ́n ti ń gbèrò kásàlátù yóò tú kàkà tí ó fi tú wàláhì ń pọ̀ sí wàláhì ń kún sí ni afágbà Èjìgbò mẹ́kùn wọ́n ti kọ́ ní ọba ẹ̀pọ̀n babalá ológogoro babalá ológogoro ní ọba ẹ̀pọ̀n babalá bàbá rẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o wàláhì ń sọ bẹ́ẹ̀ àmọ́ afáwà Èjìgbò mẹ́kùn lọ sọ bẹ́ẹ̀ ẹgbẹ́jọ́ tẹ̀ ti ń sàbùsí yẹn bọ̀ ẹgbẹ́jọ́ tẹ̀ ti ń ṣe àbùsí yẹn bọ̀ afáà Jaqmal ti wá dúró ọ̀dà bàbá ni tó kù díẹ̀ káàtó wọ́n tún pe kálukú ká eléyìí ọ̀dà ẹ̀jẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀yin èyí kan èyí náà ètí ma bí inú ni pé kán pe àfáà Jaqmal ní Atayese ẹ sì fẹ́ kọ̀ wàláhì Atayese ni wọ́n o gbogbo táwọn bàbá yìí dàrú àfáà Jaqmal ní tó o ṣe máa pẹ́ dàtà rújò ní náà àfáà Jaqmal lọ́sẹ̀ ti tán o ẹ gbọ́ ẹ da ìtàn rú níjò níyì wàláhì àfáà Jaqmal sẹ́ẹ̀tì tàn báyìí ni pé kí lẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀ alálàájì àgbà wọn ò lè bí aláàjì kékeré lọ́mọ alálàájì àgbà ò lè bí aláàjì kékeré lọ́mọ kí lẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀ so intẹ́tì máa yí pé wàláhì ó kọ̀ ń wo bàbá wa àgbà Atayese nù Sheikh Jaqmal Atayese ọmọ bàbá lágége Sheikh Jaqmal Atayese ọmọ bàbá alájí àgbà Sheikh Jaqmal Atayese ọmọ bàbá àgbàgìgì dọ́wọ́mà Sheikh Jaqmal Atayese ọmọ bàbá alágbàjì Sheikh Jaqmal Atayese ọmọ bàbá alábí kan ọmọ gbogbo àwọn àfáà lọrin ní Sheikh Jaqmal torí bẹ́ẹ̀ àlùfáà tó jáde nínú àwọn ọ̀rọ̀ tó sọ yọkan nù ó láwọn míì tá a tún fẹ́ sọ̀rọ̀ lé lórí táwọn ọmọ lẹ́yọ kọ̀ọ̀kan bá ní àmọ́lẹ́ ipò pé wọ́n ní Múrítọ́ndà èkì àfáà Múrítọ́ndà alásàlátù nílọrin lókè àpòmù èyí wọn làwa fi fún ọ ní èsì eléyìí àbára Jaqmal ọpẹ́ lọyẹkẹ ẹ máa dú wàláhì àwọn náà fẹ́ ní àsàlátù ẹlẹ́dàá àwọn ni ọkọ wàláhì wọ́n fẹ́ ní àsàlátù Ọlọ́run ni inú ni bí ni wọn Ọlọ́run ò fi kọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe lamẹ́ríkà kò sí ìtì wọn sí yan gbogbo ọ̀nà tẹ́ gbà débẹ̀ wàláhì làwọn sí mi ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ọgbọ́ gbogbo iṣẹ́ tẹ́ kọ́kọ́ rí nígbà náà ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tó torí bẹ́ẹ̀ kéwú táfà Jaqmal kéwú gbẹ̀yìn ni o ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o àfáà Jaqmal kéwú yín gbẹ̀yìn ẹ dúpẹ́ f'Olúwa kéwú gbẹ̀yìn ẹ dúpẹ́ f'Olúwa kéwú gbẹ̀yìn o ẹ dúpẹ́ f'Olúwa àfáà Jaqmal ọpẹ́ ni ẹ máa dú gbogbo bá ti pè ní àfáà alásàlátù ẹ máa dáhùn èpè àfáà alásàlátù wàláhì yóò kọ́ ńlá ni nínú àwọn ọmọ kéwú bàbá àgbà lábì kan ẹnìkan bẹ tá à ń pè ní bàbá wa àgbà bàbá alásàlátù ẹ gbọ́ bàbá kan bẹ bàbá alásàlátù wọ́n tún wá ń pè yín náà ní àfáà alásàlátù ọpẹ́ ni tí wọn pè ní láfà tí ń gérí àwọn yíwádìí nísìn kò síbi kankan tá a fẹ́ sí wọn mọ́ kéèyàn kéwú tán kó ṣe wàhálà òun lé kéwú nígbà tí ó tún wá lo kéwú rẹ̀ ní tún wá ń lò níbi títí ń fọ òkú l'Amẹ́ríkà ẹ̀ ìlànà pé kéwú wọn lálùbáríkà nù
ṣe wá tó àfáà tí ń sọ̀rọ̀ yìí àfáà tí máa ń sọ̀rọ̀ yìí náà ni àwọn ọmọ yẹn bàjẹ́ wàláyì tàláyì mo ní tí jọ́tọ̀ sọ fún mi pé mo bàjẹ́ ni wàláyì wọ́n á jẹ́ ọmọ tó wàláyì ó jù mí lọ níwọ̀n tí mo mọ̀ dáadáa àwọn ni àwọn ọmọ wọn bàjẹ́ àwọn ọmọ yẹn ẹ mọ̀ tún mí ni àwọn ọmọ mẹ́kàsì yẹn wọ́n bàjẹ́ mo fẹ́ kó wú délẹ̀ ni wàláyì máa ha látilẹ̀ ìyẹn ha látilẹ̀ báyìí ní wàá lẹ̀ mọ́ wàláyì tí ó sì sábúrú kankan sí kankan tí ó ṣẹlẹ̀ wàláyì so torí bẹ́ẹ̀ alfa àgbà jákèmẹ́lì àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara àlékún fọkànbalẹ̀ àlékún jẹ́rí ọ̀tá ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ọlọ́run bàbá wa ṣe fún yín alùbáríkà ọlá àfáà yín wájú ọlọ́run mọ̀láná sheikh adam ọlá bàbá wa alájí àgbà ọlá mọ̀láná sheikh yusuf al-abuwaji ọlá sheikh abubakar agbárí gèdoma ọlá mọ̀láná sheikh ahmed rifai babalabika ọlọ́run wọlá àwọn wájú ọlọ́run ní wọlá gbogbo àwọn tá a dákọ̀ yàtọ̀ àwọn tó bí wọn àtàwọn tó tún jù bẹ́ẹ̀ lọ àbáwá jákèmẹ́lì ọlọ́run ní mú yín èrò ọ̀tá láburú ò ní ṣẹlẹ̀ yín lórí a máa ń dúpẹ́ ní ẹ̀yin ọ̀sẹ̀sẹ̀ sáré jáde kẹ́ ẹ tó máa ṣe nǹkan lọ́rin àwọn kan sá jáde ní wọ́n sá 440 torí tó bí wọn sá 440 àwọn tó bí wọ́n ti bà lọ́rin jẹ́ wọn ò lè rí kankan sí lọ́rin ilé ẹni tí ń sọ̀rọ̀ yìí àwọn tó bí ibà nǹkan jẹ́ ni o lójọ́ sápò lọ́rin àwọn olóhùn ìṣẹ̀lẹ̀ Amẹ́ríkà ọmọ lọ́kọ́ kéwọ́n Amẹ́ríkà ni àbí ilé kéwọ́n dálẹ̀ mẹ́ níta sì mọ́mọ́nù ọwọ́ sá lọ́bẹ̀ wọn ọ̀n fọ̀kú ọ̀sá lọ́bẹ̀ wọn ọ̀n tábà fáwọn arúgbó ọ̀sá lọ́bẹ̀ wọn nítorí wá ṣiṣẹ́ lálẹ́ mọ́júmọ́ iṣẹ́ gẹ̀tìmánù àwọn ajagun ẹ̀rẹ́ máa dúpẹ́ o òmìnira sì ń dúpẹ́ tèmi náà tó wà láàyè nídìí Al-Kùránì yìí ọlọ́run má jẹ́ ń fọ̀kú kó tó ṣàánú mi o ọlọ́run dákan má jẹ́ ń ṣe gẹ̀tìmánù lálẹ́ sàárọ̀ ọlọ́run tó síjú àánú wò mí o ọlọ́mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory rahmatullahi alayhi gbogbo àwọn àlùfáà wa lọ́ba wa yọ́nú sí gbogbo wọn gbogbo àwọn àlùfáà wa lọ́ba wa yọ́nú sí gbogbo wọn mọ̀lánà Sheikh Ahmed Rifai babalabi kan ọlọ́run sàlékùn kẹ́ ìkànnì àwọn àlùfáà wa náà tún lọ lánàá bàbá Sheikh Ruwak ọmọ bàbá wa gbalabi kan ọlọ́run bá wa sàlékùn yọ́nú fún wa ọlọ́run bá wa kẹ́ wọn bá wa sàlékùn kẹ́ àlékún ìgẹ̀ ọlọ́run bá wa ṣe fún gbogbo wọn alùbáríkà ọlá sáájú ẹ̀dá náà Muhammad gbogbo àwọn àtàjọ́ ọmọ kéwú tá à ń danẹ́ẹ̀tì irú ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù àtìbọ̀tán àtàlájì àgbà àtàlájì kékeré àtàlájì ọ̀tún àtàlájì òsì bàbá wa ni wọ́n jẹ́ Ìlọrin ẹ dákun ẹja fi Ìlọrin láyà balẹ̀ ẹja fi ìlú Ìlọrin ẹja fi láyà balẹ̀ fàkẹ́yìfà bíi máa yá túnà min ba'di asrikum zata mahaza falyanu zalika al-wutr tèmi àti ẹ bá lọ tán kí ni wọ́n fẹ́ fi sọ̀rọ̀ wa gbogbo àwọn tá à ń gbé tán Lájí Àgbà jáde àwọn tá à ń gbé tán Mọ̀lánà Sheikh Adam jáde bàbá lọ tán kí ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ fi ròyìn wa àtàlájí Àgbà àti Sheikh Adam ǹjẹ́ bàbá tiẹ̀ tó wọn ǹjẹ́ bàbá tèmi tó wọn wọ́n sì já sí pé wàláì bàbá mi mo mọ bàbá tí mo ní wàláì kìlà àṣẹ àmọ́ ẹ̀dá kún ẹja fi gbogbo àwọn bàbá yẹn ẹja fi wọn láyà balẹ̀ ẹ má jẹ́ lọ́ọ́ yán dàrú gbogbo yín tẹ́ ń sásábí àbòsí tẹ́ ẹ máa lérò pé ẹ fẹ́ wọṣọ àtúnṣe tẹ́ ẹ sì ń sọ̀rọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bá sọ pé bàbá wa Lájí Àgbà wọ́n ju Sheikh Adam lọ wọ́n bí Sheikh Adam lọ́mọ bẹ́ẹ̀ tí ahọ́n wo ló fi ń wí ẹnu wo ló fi ń wí ayé máa yẹnu àwọn ẹnu kan bẹ tó jásí pé náà jẹ́ tàkìr téèyàn kan fi lálàá sí ẹni tẹ́yàn fẹ́ sọ̀rọ̀ pẹ́ tó sì wẹ̀wù wípé mo fẹ́ kán lágbàjá lè ní torí bẹ́ẹ̀ àtẹ̀mí àti ọlọ́run níjà ṣiṣẹ́ o àlùbáríkà ọlá náà Muhammad gbogbo tá à ń kọ́ kalẹ̀ so ibi tí wà ń kọ́ tàn ayé rẹ̀ kalẹ̀ ni o so ibi náà ti wà yìí èmi náà ń kọ́ tèmi ni o so ẹni tó ń náà dákẹ́ tí ń kọ́mẹ́ntì òun náà ń kọ́ tàn ayé rẹ̀ ni o ẹni tó ń náà wọ́n láǹbì kan tó ń náà ń ṣe pé wọ́n náà ń kọ́ tàn ayé ni kálukú wa làájọ́ ń kọ́ tàn àmọ́ gbìyànjú gbogbo ọjọ́ tí wọ́n bá jẹ́ ń fẹ́ lópin láyé tó bá fẹ́ ka lẹ́tà rẹ̀ ká lẹ́tà tó dáa ni o àní àfa rẹ̀ ó sọ̀rọ̀ kan náà ó ní kọ́dà báwo máa Lájí Àgbà bá jáde tanigba náà èyí jọ tán bí Lájí Àgbà ní tí ó bá jásí pé kò gbé yìí tó wà lọ́wọ́ mu òun ò ní gbà sí wọn lẹ́nu kìí ṣe wọ́n yìí ṣe bàbá rẹ̀ àwọn tó ní bàbá sọ̀rọ̀ onígbà àwọn tó ní bàbá gan bá sọ̀rọ̀ wọn ò ní gbà kí ló fẹ́ gbà ń bẹ́ẹ̀ ẹ fi lórí láyà balẹ̀ la ilaha illallah ighfiri ya rabbi li adama abudillah irhamuhu rabbi allah la ilaha illallah wala yawasilatana ìlàlí maola ṣehu amaduna àbí kankan aláyé tiwanu ọ̀run tiwanu lẹ́yìn Mọ̀lánà Sheikh Adam Mọ̀lánà Sheikh Ahmed Rifai babalabi kan àti gbogbo wọn àwọn aláyé wa ọlọ́mọ àṣàlékún kẹ́ bàbá àṣàlékún bẹ̀ fún gbogbo wọn lápapọ̀ alùbáríkà subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalam ala al-mursalina walhamdulillahi rabbil alamin. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.